This is my life. Good morning, everyone. On boots lower. On the location set. Olosho laughing reset in Lawaii. Yes. Olosho laughing reset in Lawaii. Atoribewule wo yi. The Kabiyesi on set. The Kabiyesi, the man playing the role of Kabiyesi. This is Atoribewu. So there's this speculation going viral on social media. Láti àná, based on lórí skit kan tí Biola Fowose tó ṣe. Mo dẹ̀ ní believe pé gbogbo ẹ̀yin fans mi, you know pé mi ò ń parọ́. Mi ò dẹ̀ ń ṣe báyìí, and I will never be part of that kind of a thing in my life because I cherish my integrity, I cherish my name, so many things about my life tó máa ń jẹ́ kí n dúró lórí ọwọ́ mi. This is the director, Mr. Bayo Olile. I was on that set, even the skit I was there as well. Mo fi títọ́ bí Ọlọ́run mo fi búra. Mo fi Ànábì Muhammad sallallahu alaihi wasallam mo fi ṣe ẹlẹ́rìí. Ìgbà tí wọ́n rí àṣẹ inú mọ́tò mi ni mo wà. Ariwo yẹn ni mo wá gbọ́ nínú mọ́tò tèmi fi bọ́lẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀. Wọ́n wá ní pé àwọn rí àti skit kan táwọn fẹ́ ṣe ni. Pé so èmi gan náà lè bọ́lẹ̀. Ṣé ń gbọ́ mi? Wọ́n ní èmi gan náà lè bọ́lẹ̀ pé bí mo ṣe bọ́lẹ̀ àwọn like pé mi gan náà lè bọ́lẹ̀. Wípé kí n wá sọ̀rọ̀ sí. So that was nǹkan tèmi rí mọ́ nìyẹn. The bọ́dẹ̀ ṣe skit yẹn, and this is the producer as well. Producer tó ní fíìmù yẹn lélẹ̀ Olóṣó láàfin producer yẹn lélẹ̀. So bọ́dẹ̀ ṣe react kìíní yẹn tán wọ́n post yẹn sí social media. Èmi kúrò lórí set yẹn mo gba Èkó lọ. Mi ò tí ì dẹ́kun tán ní alẹ́ àná tí mo ti ń gbọ́ cutting pọ̀ lóríṣiríṣi. Everybody, people are calling me gbàṣẹgbà àwòṣàwò kí ló tó ṣe máa ní kéèyàn ṣeralẹ̀ kí ló tó ṣe máa ṣe gbá. So I was trying to confuse my fans pé skit mani kò máa rí bọ̀, but it's just so unfortunate that àwọn èèyàn believe pé Biola Fowose rí àwọn ọbẹ̀ ni ló fi wá ṣe live tó ṣe yẹn. Gbogbo ẹ̀yin fans mi ẹ mọ̀ wípé èmi ò ń ṣe báyìí. I will never be part of that kind of a thing again. It was a skit. Súnmọ́ ó ní Yorùbá ní tó bá ṣòro fádájọ́ ayé láti dájọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Kò ní ṣòro fún Ọlọ́run ọba tó lẹ́jọ́ ẹ̀ tó máa tún dá lọ́jọ́ gbèǹdé àlùkàmọ́. Kò sí nǹkan kan tá a fẹ́ gbà ń bẹ̀. I have the video on my phone. Wọ́n dẹ̀ tag me. Wọ́n dẹ̀ sọ fún mi pé kí n bá wọn repost ẹ̀. Mo ní mi ò kí n repost irú nǹkan báyẹn sí social media mi because skit lásán ìwọ ló ní content ẹ̀ mi kọ́ mo ní content mi because bẹ́ẹ̀ ni pé mo mọ̀ pé nǹkan tó máa go viral ni. Skit lásán ni kò sí nǹkan kan tó wà níbẹ̀ because mo gbọ́ táwọn èèyàn kan sọ yí pé wọ́n bá Biola Fowose sọ̀rọ̀ wípé kó padà lọ sọ̀rọ̀ wípé skit ni kò sí nǹkan kan tó jọ skit ni. I can boldly say it in anywhere even when they were doing rendering the lines. Mo sọ fún director pé ṣé ẹ̀dẹ̀ lórí pé kí ni nǹkan tí mo sọ bá tẹ̀sí láyé wọ́n sọ fún mi pé kí wọ́n lọ edit àwọn Èkó nǹkan tó sọ fún mi tó mọ̀ àkọsí kí ni yẹn pé ó wá mú mi lórí set mi ó ní kí n wá ṣe skit yẹn pé òun fẹ́ fi promote iṣẹ́ tí mò ń yá lọ́wọ́. Mo dẹ̀ pé ok tó bá ti jẹ́ pé èmi kí lè fẹ́ kọ́ síbẹ̀ ó dẹ̀ sọ fún mi wípé òun fẹ́ kọ sí wípé we are on set Olóṣó láàfin. This is a skit. Nǹkan tí àti Biola Fowose ṣeré promise nípa àwọn máa kọ sí nìyẹn. Mi mọ reason why láti Biola fi lọ post kíní yẹn tí wọ́n dẹ̀ change the write up yẹn. It's happening now. I don't understand. Sorry, somebody said, Olajumoke Yusuf said, your skit is very wrong. Which kind skit is that? Yeah, you are right, and we never know it is something that will turn around like this again. So if tó bá jẹ́ pé fine, it to go viral beyond our own expectation. But I'm just trying to do this láti correct whosoever tá bá rò pé
a lè correct wọn. Afolabi Drakini koko ori wọn ti burú papọ̀. Sorry, I won't give a room for this kind of messages on my wall. I am just saying this. Láti clarify speculation tó ń go on lórí social media ni. If you are coming on my live video, láti máa insult, I am going to block you. I am going to block you. You know me right from the beginning. Láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ career live mi, I always on my lane. Mo dẹ̀ máa maintain. I'm talking about my life. Wait. Any sùúrù. So ẹjọ́, any sùúrù. So mo kàn wá try. So mo kàn try láti wá correct error yẹn ni, because I have spoke with the president, Mr. Latin, to some length, which wọ́n dẹ̀ sọ yìí pé we should go back on live video, or we should do another skit láti lè back it up, so that gbogbo orú nǹkan báyìí wọ́n ní máa rí pé bí wọ́n ṣe ń ṣe ní film industry nìyẹn. Nǹkan tó jẹ́ kí n jáde wá kí n wá sọ̀rọ̀ nìyẹn. Skit ni kò sí nǹkan kan mí lẹ́yìn ẹ̀ tó ju pé skit lọ. Àwọn èèyàn ti pè mí láti London, America, Canada, gbogbo ẹ̀ wọ́n ti pè even this Nigeria wọ́n ti pè mí gan because mo wà nínú skit yẹn. Mo dẹ̀ try láti clarify ẹ̀ wípé skit ni kò sí nǹkan kan tó attach wọ́n embarrass ẹ̀. Wọ́n bú pé kò ní mọ́tò, wọ́n bí pé kò mọ́lé, kò sẹ́ni tí kò sí nǹkan kan tó wà ńbẹ̀. So nǹkan tó wà ńbẹ̀ nìyẹn. So please try and believe us. It is ordinary skit. So Oluwaseye Olalekan Arowolo. Guys, this is a proverb that says, when inú ilé nìyẹn ti máa ń kó ẹ̀ṣọ́ ròde. Your manner of approach shows the kind of person you are. Even at all you want to correct somebody, you can't just come out and be insulting people. No, wait. You can't just come out and be insulting people on my social media platform. I am just doing it. Like to rectify issue any. So even at all you want to correct us, or probably you want to say something, you can't just come and say olórí burúkú ni gbogbo yín ti ya wèrè, gbogbo yín ti ṣe kíní kan. It is not fair. Again, so taba fẹ́ make correction. There should be a way that man make correction without insulting ourselves. I am also doing it so that many people will know. If kò ṣe pé nǹkan tó real, if it's just a skit, nǹkan tó kí n jáde wá sọ nìyẹn. So if you want to correct people, you want correct pé orí yín burú, orí yín ṣe kíní kan, ti ya wèrè. No, ẹ má correct èèyàn there. So I trust you, my brother. I understand thank you so much. You are making a correction, and some people don't know how to comment. You don't need to say you will block. Yeah, I think no, that was the only thing I can do, because if you tell about him boo me, I want me know my daddy or mama boo. Taba de ti ṣe live with many people ma lọ sínú comment wọn ma lọ ma kà. So mi de fẹ́ run nǹkan báyẹn lórí social media platform mi ò fẹ́ kó máa búra mi ò fẹ́ kó máa gbéra wọn ṣépè mi ò ní ìdẹ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So thank you so very much for those who truly know that no it's okay. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o, ẹni sori burúkú ọ̀gá mi náà wà bẹ̀ wọ́n kì í ṣe kí ìbùkẹ́lẹ́ o. Ẹ má bínú o, ọgbọ́n mi náà sọ ọ́ It's okay. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. I love you guys. I love you so much. I love my fans. I am just saying the real and the facts. Nǹkan tó transparent láàrin wa nìyẹn. So kò sẹ́nìtìn tó wà lẹ́yìn ẹ̀jú yẹn lọ. Thank you so very much. Yeah, check it. I love you all. I love you so much. Thanks, nice submission. I love the sense of honor. But to be frank, I don't even know if it's a skit. Again, the yo one there again. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o. I love you all. Ẹ jọ̀ọ́ bá mi share. Let it go viral. Láti lè correct nǹkan tó ṣẹlẹ̀ yẹn. Ẹ jẹ́ kó go viral. Ẹ jọ̀ọ́ bá wa share. Ẹ bá wa share kó go viral láti lè correct nǹkan tó ṣẹlẹ̀ yẹn. Ẹ jọ̀ọ́ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ẹ má bínú. Ẹ má gbogbo ẹ̀yin tá a bá share in one way or the other. Ẹ má bínú. Ẹ jọ̀ọ́ right up tí wọ́n fún kinní yẹn òun ni ò jẹ́ kó dàbí skit mọ́. And a lè sọ pé torí pa ń ṣe skit ká dẹ̀ wá sọ pé kíni pa fẹ́. Hello, Adewale Kehinde Idris Monsuru. The guy needs to be cautioned. I know you guys just want to cover things up for the team.
Let me check the name again. Adelanwa Kehinde. See, kò séèyàn tí mo fẹ́ bẹ̀rù tó ju Ọlọ́run ọba lọ tó ṣẹ̀dá mi. Ọba tí màá lọ padà jábọ̀ fún lọ́jọ́ gbéǹde àlùkìyámọ̀ mi ní bẹ̀rù ní ìyá àti bàbá tó bí mi àlùkùránì ní ká bẹ̀rù wọn ni ẹ̀gẹ́ kò ní ká bẹ̀rù wọn jọba tó ṣẹ̀dá wa lọ. I won't come on social media kí n máa sọ pé súnmọ́ billahi lèdí ìlàhùwà. I know the implication. I will never in my life say such. Ẹ̀gẹ́ kò sí nǹkan kan tó jẹ́ pé à ń cover. It was a skit. Mi ní bẹ̀rù ẹnìkankan jọba tí màá lọ jábọ̀ fún lọ́jọ́ gbèǹde àlùkìyámọ̀ lọ. Again, skit ni and skit náà ni. You will never see me coming on live video, come and be doing all this trash. Kò sẹ́ni tí o mọ skit ṣe. Mo busy jù pé mo fẹ́ jókòó. Tí n bá rò pé òkè nǹkan kan wá inspiration kan wá, let me just do a skit. Màá ṣe máa dé dà síbẹ̀ without causing chaos and anarchy. Again, but if I am giving you my word that it was a skit, never believe me. Despite the fact that mo ti sọ pé súnmọ́ billahi lèdí ìlàhùwà, never believe me fine. If you never believe me, ẹjọ́ kọba tó ní mi tó ṣẹ̀dá mi kó ṣèdájọ́ mi lọ́jọ́ gbèdé àlùkìyámọ̀ nínú sàárè. Again, fact ni mo ti sọ yẹn, kò sí nǹkan kan tí mo fẹ́ dì mú, kò sí nǹkan tí mo fẹ́ parọ́ fún. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, gbogbo ẹni tí tá bá ṣẹ̀ in one way or the other. So I'm just saying this on behalf of the director so that I might try láti change impression àwọn èèyàn towards him. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tá bá ti ṣẹ̀ ẹ má bínú. Kò sí bí èèyàn ṣe máa wà láyé, kò sí bí èèyàn ṣe máa rìn torí òní mi. So nǹkan tó rí lè ṣẹlẹ̀ nìyẹn. So ẹ má bínú torí Ọlọ́run àti tànàbí Muhammad sallallahu alaihi wasallam. Abẹ̀yìn torí ànábì Isa, abẹ̀yìn torí ànábì Musa, abẹ̀yìn torí ànábì Dáúdà, abẹ̀yìn torí ànábì Dawud, abẹ̀yìn torí ànábì Yusuf, abẹ̀yìn torí ànábì Muhammad. Àwa bẹ̀yìn àti gbogbo àwọn sàábé àlùbáríkà tí ń bẹ lára wọn tán bá ànábì Muhammad sallallahu alaihi wasallam ló gbà àfi bẹ̀yìn ẹ dákun ẹ ṣàforíjì fún wa ẹ ṣé àdúgbò gan. So I am still coming back. We are on set right now, so I don't want to take much of our time, but I'm still coming back. You love it. Notice that when you came out from your car, you don't intervene to the matter. Thank you.